Wo ni Woro Woro. Ó tún wò sóńjọ́ kan. Bàbá ó tún bọ́ ta. Ó ní àbílà àbíyètí ìwọ náà dì sí. Ó ti wí nù. Ó ní àbílà àbí títí dì sí. Kè wọ́n náà. Ó sì wí bẹ́ẹ̀ ẹ̀yin àfáà sì dákẹ́. Àmọ́ táwọn ọmọ kékeré bá sọ̀rọ̀ yóò mú wa bú. Bí n bá tẹ̀ra mi lọ́mọ kékeré wájú yìí ni èmi ẹ̀ sẹ́gbẹ́ rẹ̀. Wàláyé. Yóò máa ṣe ìrìnàmọ́ àwọn tó ń ṣoúnjẹ tó. Ó sì ẹ farabalẹ̀. Ó sì lóun mọ kéwú mọ gbà pé ọmọ kéwú. Àmọ́rù kéwù tiẹ̀ ní ọlọ́mọdé lè ọmọ rẹ̀. Àmín. Kéwù bẹ̀rù Ọlọ́run tí bàbá wa Alhaji àgbà ké. Kéwù bẹ̀rù Ọlọ́run tí Sheikh Ádámù ké. Kéwù bẹ̀rù Ọlọ́run tí bàbá Alágbàjì ké. Kéwù bẹ̀rù Ọlọ́run táwọn Sálàfù Sàlíhìn tí wọ́n ké tí wọ́n dáyé láàmú irú kéwù lèmi tọrọ lọ́dọ̀ Ọlọ́run. Àfẹ́ kéwù bàbá Alájà. Fẹ́ kéwù bàbá Alájà. Fẹ́ ru kéwù bàbá Alájà. Ẹni ó bú mi dáadáa. Ó bú mi kò lè dùn mí. Ó ti bú tájù làdẹ́bì. Ó bú mi kò lè dùn mí. Ó ti bú Aláàjì àgbà. Bí bàbá yẹn ti ní sùúrù tó fi ń lo ayé ẹ̀ tán, ó sì bú. So gbogbo ẹni bá ti lè búrú àwọn yẹn, irú èbú kí ni ọ̀wá búrú mi tí ó dùn mí. Àmọ́ mi ò ní yé máa sọ ọ́ tó rájọ pàdé ń jọ. Nígbà ń gbọ́ Ọlọ́run. Ó nìkan wá kọ́ o. Gbogbo tí máa ń bẹ ládùúgbò yìí tí n bá ti ń ṣe wọ́nrawọ̀nra bá ní ẹ tètè máa pèsè àkíyèsí. Kéésà yóò aná sùtẹ́ǹsì ní mọ́sálásí nìkan lọ́lọ́run yàn yín fún. Ẹ mójú tádùúgbò, ẹ mójú tó lù. Tẹ́ ẹ bá ti ráàfà tí ń dààmú ìlú, gbogbo ẹ̀kúlé rẹ̀ ń rògùn bí a ń jó bí ọmọ. Tẹ́ ẹ bá tètè ka lọ́wọ́ kò yóò jó didi èèyàn. Síbí kan ló ní alẹ́ mọ́ jaja yìí. Nígbà tẹ́lu yóò kò ẹ lè ta alákẹ́. Ẹ̀yin àbá àgbà lójú ẹ̀mí gbogbo ẹ̀yin kú làfà ò tẹ́ ẹ di àyè bàbá yín mú lójú ẹ̀mí yín lọ́mọ kéwù kan ti sọ pé bẹ́ẹ̀ bá mu tí kò sí nǹkan kan. Àtàkùn àgbọn tẹ̀lé ní bẹ́ẹ̀tì. Ó ní bẹ́ẹ̀ bá lẹ̀ mu tí kò máa kírun náà ẹsẹ̀ lé ní ọmọ kírun. Tí àbá ti máa mú para kọ́nà lé kí irun náà ní ọ̀padà gbọ́ tí kò lẹ́nu ẹ̀ sẹ́bi tí ra ti wúwo. Wọ́n ní kó dáa. Ẹ ti rí. Ó ní kó bá wọn bí ọba ti pa. Látàkìrà bùsùn aláta wà á ń tún ṣùkárà. Wọ́n láyà tó ń rí mu ni. Orí iná malhamuru wal maisiru wal ansọ́ọ̀bù wal asilamu. Ríkìsùn fi ní amẹ́lì ṣe ìtọ́. Orí yẹn ẹ dákun ẹ bá gba ọ̀rọ̀ mi sọ. Torí mi ni ó bù ẹjọ́ ó bù mi. Ìyá ẹ̀ṣọ́ ìyàwó lọ́mọ ẹ pálùpọ̀ ẹ̀yìn àfa àwọn àgbà ẹ pa ọmọ kan tẹ̀lé lẹ́yìn táwọn tó ń rán. Ẹ wà ayé yìí lẹ wà ẹ̀yin ìmáàmù ẹ̀yin àfa ọba ìmáàmù àgbà lọrin àti ẹ̀dàkùn àti gbogbo ẹ̀yin àfa àgbàlagbà ńláńlá ayé yìí lẹ wà fọmọ kan sọ pé àfa lè gbára lé àjẹ́. Ẹ̀gbọ́n yẹn náà ẹ sì dákẹ́ bí ìgbà tẹ́ ẹ̀ gbọ́ Ọlọ́run ó bí yín o. Ìyá máa tẹ́ ń tẹ̀lé wọn. Ẹ̀yin làrò jàre wa o ìtẹ ẹ bá wí là á tẹ̀lé o ètò ẹ bá ti dákẹ́ lérí ẹ̀ bó ti rí nù bẹ́ẹ̀ lè ká bá ilé sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ wá wí ní mọ́sálásí Jímọ̀ kí gbogbo ayé ọgbọ́n pé kí ni yóò bí bẹ́ẹ̀ ibi dákẹ́ yìí ń tún fún wa pé bó ti rí nù. ìyá máa ń ṣọ́ ìrìnlẹ́mọ́ àwọn tó ń jẹ́ tó. Sáàrin pé èwo ni Woro Woro. Ó tún wò sóńjọ́ kan. Bàbá ó tún bọ́ ta. Ó ní àbílà àbíyètí ìwọ náà dì sí. Ó ti wí nù.
ó sì bí bẹ́ẹ̀ ẹ̀yin àfa sì dákẹ́ àmọ́ táwọn ọmọ kékeré bá sọ̀rọ̀ yóò mú wa bú bí n bá tẹ̀ra àmì lọ́mọ kékeré wájú yìí ni èmi yẹn sẹ́gbẹ́ rẹ̀. wàláyé. yóò máa ṣe ìrìnàmọ́ àwọn tó ń jẹ tó. ó sì ẹ farabalẹ̀ ó sì lóun ọmọ kéwú mọ̀ gbà pé ọmọ kéwú amadu kéwú tiẹ̀ ni ọlọ́mọdé lè ọmọ rẹ̀. àmín kéwú bẹ̀rù ọlọ́run tí bàbá wa alájí àgbà ké kéwú bẹ̀rù ọlọ́run tí sheikh ádámù ké kéwú bẹ̀rù ọlọ́run tí bàbá alágbàjì ké kéwú bẹ̀rù ọlọ́run táwọn sálàfù sọ̀lẹ́hìn tí wọ́n ké tí wọ́n dáyé láàmú irú kéwú lèmi tọrọ lọ́dọ̀ ọlọ́run. àfẹ́ kéwú bàbá alájá. èèfẹ́ kéwú bàbá alájá. èèfẹ́ ru kéwú bàbá alájá. ẹni ó bú mi dáadáa ó bú mi kò lè bú mi ó ti bú tájú àdẹ́bì. ó bú mi kò lè bú mi ó ti bú aláàjì àgbà bí bàbá yẹn ti ní sùúrù tó ti lọ ayé ẹ̀ tán ó sì bú. so gbogbo ẹni bá ti lè búrú àwọn yẹn irú èbú kí ni ọ̀wá búrú mi tí ó dùn mí àmọ́ mi ò ní yé máa sọ ọ́ tó rájọ pàdé ń jọ nípa nǹkan ọlọ́run ó nìkan wá kọ́ o gbogbo tí máa ń bẹ ládùúgbò yìí tí n bá ti ń ṣe wọ́nàwọ̀nà bá ní ẹ tètè máa pèsè àkíyèsí kéésà yóò aná sùtẹ́ ń ṣe ní mọ́sálásí nìkan lọ́lọ́run yàn yín fún ẹ mójú tádùúgbò ẹ mójú tó lù tẹ́ ẹ bá ti rá àfà tí ń dààmú ìlú gbogbo ẹ̀kúlé rẹ̀ ń gùn bí a ń tó bí ọmọ tẹ́ ẹ bá tètè ka lọ́wọ́ kò yóò tó di èèyàn. àwọn akẹ́kọ̀ọ́ wálé tàgò sẹ́sí wọ́n fi ra sọdún. ẹni ọ lọ sẹ́sí délé rẹ̀ ó wá padà ta ìbò ní ọ̀pọ̀ ni wọ́n sì fi ra fún ọdún. èyí náà ṣe ẹ ti máa pẹ́ láàfà ètò wọn ti torí owó kìnnì èló ló fẹ́ fún yìí yá máa ṣára lọ. ẹṣẹ́ ọlọ́mọ kú lọ ojúwọ̀ tó. ẹ lọ kọ ẹjẹ́ wò kó ṣe dáadáa èyí làwọn wò. lè ná sí fi ìsìlámù wọlé ìhẹsánì. ẹ̀yin bàbá ìmáàmù àgbà lórí mọ́wúrẹ́ ẹ̀yin yìí làwọn ti ń kírun ṣé ká máa tajà ẹ̀wù ìjáde ká gbọ́. ẹsẹ̀ nù kútúbà ká gbọ́. ẹsẹ̀ nù kútúbà ṣé èèyàn lè mú tí kò máa kírun. ẹsẹ̀ lọ́jọ́ jímọ̀ ká gbọ́. ẹsẹ̀ jọ jímọ̀ ká gbọ́. sáàfà tó kéwú lè gbára lé àwọn àjẹ́ ẹsẹ̀ nù kútúbà ká gbọ́. sábì ilé àbí ètí ìwọ mẹ́bì sẹ́yìn ẹsẹ̀ nù kútúbà ká gbọ́. bẹ́ẹ̀ bá sọ làwọn tẹ̀lé. ìtẹ́ ẹ bá sọ là á tẹ̀lé bẹ́ẹ̀ bá wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá dákẹ́ ajẹ́pẹ́ bẹ́ẹ̀ náà wọlé. kúlù ojú ọjọ́ للناس في الإسلام والإحسان. ibi ìkọ̀díyà kan ní ìmọ̀kẹ́ ńlá rẹ̀ fún ìyẹn nǹkan lè kọ̀díyà tí Sheikh Ádámù òbí kọ̀díyà tí bàbá àtàjì òbí kọ̀díyà tí Sheikh Kamali Dini òbí lẹ́yìn kọ̀díyà tá àrà àfa àtẹ̀tẹ̀ tó wí bẹ́ẹ̀ rí lẹ̀ lọ́rí tí wọ́n wá dé tó ọlọ́ọ̀mọ kẹ́wù jù wọ́n lọ tó. àwọn tọrọ ọdún mọ̀ tiẹ̀ nù bí yẹn ti wọ́n lọ. bàbá wa kádùgbẹ́ mi.